Àgbàlá Gabriel Muideen Sájà mo stand sórí rẹ̀ sẹ́. Ẹ jẹ́ má bá mi share, má bá mi tẹ like, ẹ má bá mi comment, ẹ má bá mi share, ẹ má bá mi tẹ like, ẹ má bá mi comment. Wọ́n flag sọ yẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Wọ́n flag yẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Ẹ má bá mi invite àwọn èèyàn. Látẹ́kì fi lánsá babali kàláàmì wọ́n wà kìtàhù. Wàlí káyìfà wàlí kámú wàlí màkánì yẹ kírù. Àfọ àwọn fọlọ́ sọ. Ẹ bá mi share program yìí. Kọ́dọ̀dọ̀ àfọ àfọlọ́ sọ. Ẹ bá mi share live yìí. Ẹ má bá mi share rẹ̀ lógúnlógún. Ẹ share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n. Àbáfọlọ́ sọ. Ẹni káàtì ẹ̀pẹ̀ Muideen parọ́ méjì. Ṣẹ̀ṣẹ̀ rí ìdájọ́ Islam. Ètò Al-Qur'an. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pẹ̀lú ayé ní Al-Sunnah. Sọ́fà yìí gbá ká pa irú ẹyọ kan gẹ́gẹ́. Bẹ̀lẹ́ méjì. Ẹ jẹ́ bá mi share program yìí. Wọ́n flag sọ ìtẹ́lẹ̀ ni. Ẹ bá mi share rẹ̀, ẹ má bá mi tẹ like. Ẹ̀sìn Islam tá a jọ wà ń bẹ̀. Sọ́fà yìí gbá kí Mùsùlùmí ó pa irú ẹyọ kan. Bẹ̀lẹ́ méjì. Àbáfọlọ́ sọ, you are disappoint yourself. It's not Islam. Ẹ jẹ́ bá mi share program yìí. Mo ní mo fi ijọ́ tí ó kù èmi nìkan nù sàárè. Mo fi búra. Ọjọ́ tí máa pàdé ọba tó ní mi mo fi búra. Mi ì fojú ka Àgbàlá Gabriel ní rírí ojú báyìí rí. Àfi kí n wo láìfù ẹ̀. Àmọ́ gbogbo ayé ní rí àgbèsí arákùnrin yìí. Gbogbo ayé ní rí àánú tí ń ṣe. Ẹni tó bá lóhùn rí àfẹ́ tó ti dòkú. Ẹ̀sìn Islam tá a wà ń bẹ̀. Ẹ̀sìn Islam ò fààyè gbà ká ṣàbòsí. Ẹ̀sìn Islam ò fààyè gbà ká yẹra wa jẹ. Àfọlọ́ ń sọ. Inú àwọn ẹlẹ́sìn tí mo mọ̀ yí pé wọ́n máa ń sọ̀pọ́ọ̀tì kí nǹkan má bàjẹ́ kí nǹkan dáa. Ẹni Al-Sunnah wà. Al-Sunnah mélòó? Àfọlọ́ ń sọ. Al-Sunnah náà mélòó ló fún ọ ní support? Nígbà tí wọ́n mọ̀ yí pé ìrẹ́gbẹ́ ló ń dánwò. Ọmọ tẹ́ ẹ wẹ̀ sí Islam. Ọmọ tó ní deliverance. Báyọ̀ kí ẹ kọ́kọ́ karúkíà fún láàrin bí odidi oṣù mẹ́ta. Mo sọ pé ìyá olóríire, ìyá àlùbáríkà ti ń bẹ ní Àjáyẹ. Ìyá tó gbé owó lẹ̀ pé ẹ fún ìyá Muideen ní 250. Ìyá yóò ti máa regret pé irú àfa àwọn ló ń pe nọ́mbà rẹ̀ yìí. Ìyá àfàfọlọ́ sọ. Ọmọ tó ṣe burúkú. Ẹ̀dẹ̀ tó ẹ̀páwà rẹ̀ lórí burúkú. Dèdèrè ká kọ́mẹ́ǹtì ó ní ó yẹ ká dúró tọmọ ìyá wa bóyá ta lọmọ ìyá ẹ. Ṣé Muideen lọmọ ìyá tèmi? Muideen sọmọ ìyá mi. No, àkọ́bí ìyá rẹ̀ ń jẹ́ Pọ́ọ̀lù àbí kí ìyá rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun lọmọ ìyá mi. Ó dà ṣé Kìrìsìtẹ́nì sọmọ ìyá wa ni? Ẹjọ́ dáhùn. Ṣé Kìrìsìtẹ́nì ò kí ń sọmọ ìyá wa? Sọ́ta wa ni Kìrìsìtẹ́nì ni. Mo sọ fún yín pé kéèsì kì í sí ọ̀rọ̀ ẹ̀sìn. Tó bá di ọ̀rọ̀ ẹ̀sìn, màá sọ pé inna dina inda Allahil Islam. Àbáwá bọ́lọ̀ sọ, ọ̀rọ̀ yóò kẹ́ bàbá kọ́lé olóòtú. Ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run kó kálukú yín náà ronú kó ọ̀dà ìgbàjọ kan. Ókè, àṣírí ló ti tú yìí. Fọ́lọ̀ sọ́bọ̀ ló ti wá ṣeré báyìí. Mo rí lẹ́fà bá fọ́lọ̀ sọ. Ó nígbà tí Muideen sọ pé wọ́n mèmí kí n. Ó lẹ́mìí ń sọ pé irọ́ ní ń pa. Àmọ́ ò ní kí Muideen ò búra. Muideen sọ pé wàláì tàláì wọ́n mèmí kí n ni. Ọ̀dọ̀ ẹni tí ń pè wàláì lórí irọ́. Kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí irú
èèyàn bẹ́ẹ̀? Kí ni ìdájọ́ sẹ̀ríà ní Islam lórí irú èèyàn bẹ́ẹ̀? Muyideen tó parọ́ mọ́ bàbá Kọ́lá Olóòtú pé àìmọye ẹni tí ń sọ pé mi náà gbowó lọ́wọ́ Àgbàlá Gabriel, ẹni tí mi rírí, ẹni tí mi mọ̀, àmọ́ ṣe bí èèyàn lèmi, èèyàn lòun náà. Sówó rọrùn àti kójọ ni. Bàbá wa Kọ́lá Olóòtú dẹ̀ tó fi gbogbo ìgbésí ayé wọn búra pé kò sí better life ló kéré ju àwọn ọgbà lọ́wọ́ Àgbàlá Gabriel. Àbáfọ́ náà sọ, ìwọ wá ń sọ pé 1 million tí bàbá Kọ́lá Olóòtú sọ pé àwọn fẹ́ fún ẹni tó bá mẹ́rin tó ní nọ́mbà àtàkáǹtì Muyideen ló yẹ kó kó fún. You are 200 doses stubborn. You are 200 doses stubborn. Àbáfọ́ náà sọ, ó bójú ara ẹ̀ jẹ́ ní Islam, torí ẹ̀sìn Islam èèyàn lè bàjẹ́. Ok, ajá pé wíwẹ̀ tẹ́ wẹ̀ sínú Islam ẹ fẹ́ ìgbà bára ni ló fi ní kí bàbá Kọ́lá Olóòtú 1 million yẹ Muyideen ló yẹ kó fi compensate ẹ̀ lórí kíni wọ́n fẹ́ compensate Muyideen sí? Ṣé lórí ipò fojú olóore gúgi torí kò yé mi? Ṣé lórí ipò parọ́ mọ́ Àgbàlá Gabriel ọlọ́fẹ́ pa òun? Ṣé ní kí wọ́n compensate ẹ̀ sí? Ṣé lórí ipò parọ́ mọ́ Àgbàlá Gabriel pé fẹ́ òun bá yàwó òun sùn? Ṣé ní kí wọ́n compensate ẹ̀ sí? Ok, torí pé bàbá Kọ́lá Olóòtú. Masali kaoribaya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́, iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máṣádáli kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé, irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́, ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa Máṣádáli kàfà. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Máṣádáli kàpárìbáyà kàsáìdáyà. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣọ́mọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni, òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó, òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmì gbọ́ọ̀rọ̀ Olúwa, gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun, o wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé.
wo mi sà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúà má jẹ́ kó sú ọ jájọ gbàdúà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́ bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́ pè mí jẹ́ gbàdúà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27 lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ ògo ni forúkọ Olúwa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. wọ́n wá ní ẹni tó bá bá wọn mẹ́ńtò ní nọ́mbà àtàkàt àwọn òfin ní 1 million ẹ wá lóòdù mí di pé kó lọ sí human rights látẹ́gì fìlà sábàbálì kàlámì wàwá kìtàkù wàlìkáìfà wàlìkámú wàlìmàkánì yẹkìrù àwọn àfáà tiwa tí wọ́n kọ́ wa wàláì sùmùrà ìjọ ńlá wà ní tẹ́ ẹ bá ti rí tí ń ṣàbòsí ó láti jẹ́ pé ẹ̀jẹ̀ ilé wọn àbẹ́jẹ̀ ìran wọn ìjọ oníláwà ní bàbá Àgbàlá Gẹ́gẹ́ kí Ọlọ́run lára wa wọ́n ní Sùmùràtùl Mùmínìn ní sọ́jà Ọlọ́run lórí ilẹ̀ ẹ̀rọ gà mí ni ṣé Ahmadu Labeeb ìjọba kìnìún àgbàjì ọjọ́ tí wọ́n ní wọn lè wọ mọ́sáàsì ní Ìnísà àfáà mi ni wọ́n lọ sílẹ̀kùn ṣé Labeeb àgbàjì Sùmùrà ló lọ sí pẹ̀lú láwàní alẹ́ sí Islam ọ̀fààyè gbàbòsí kọfààyè gbàrọ́ àlùfáà Fọlọ́runṣọ́ kí ni ẹ̀bi bàbá wa Kọ́lá Olóòtú lórí ọ̀rọ̀ yìí torí pé ìwọ àtọmọ kéwòrẹ ti wá fetí gbọ́ 1 million ẹni ọlọ́sùn human rights ọwọ́ adébẹ̀ gbogbo ohun tó ti ṣe kàfàrà lọ́dọ̀ tiẹ̀ wípé òun ò ṣe ó débẹ̀ ó wá lọ jẹ́wọ́ pé òun ló ń pe Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel ó ní Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel pé òun dẹ̀ sọ pé òun fẹ́ gba ṣọ́ọ̀bù sí ìgboro ó lóun sọ fún Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel ipò ń fẹ́ rajà sínú ṣọ́ọ̀bù ó wá padà jẹ́wọ́ pé lóòótọ́ ló ń béèrè 5 million àbábọ̀ náà sọ ó ní ìdíkọ̀ lọ wẹ̀ sí Islam rẹ ti yòrò máa sọrí sí i lálẹ́ iná ni màá kà máa sọrí sí i ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lọ́rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí ọ̀rọ̀ human rights ni ọ̀rọ̀ ìjí ọmọnìyàn ni ọ̀rọ̀ ẹ̀tọ́ lọ́dọ̀ kálukú ni àfáwọn Fọlọ́runṣọ́ mo gbọ́ nínú ọ̀rọ̀ tí àfáwọn Fọlọ́runṣọ́ sọ pé sọ́dìgbà tọ́rọ̀ ìbádẹjọ́ kò ní dá afẹ́ tó bá ní kẹ́ ẹ má gbé ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen ká dá afẹ́ tó bá ní ẹ má gbé lọ kóòtù ó ń tọ̀wọ́ ní soríire ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel ẹni tó bá ní kẹ́ ẹ má gbé lọ kóòtù kò ní yẹ ẹgbẹ́ ìṣó ní kóòtù ẹ̀tọ́ Muyideen tí bá ń bẹ lọ́wọ́ Àgbàlá Gabriel tẹ́ ẹ fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ gbogbo ayé ọgbọ́ Usman Ayakunle àwọn fámìlì ẹ̀ náà síìkì àwọn fámìlì rẹ̀ ni wọ́n síìkì ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ alhamdulilayi Ọlọ́run ti bá ní dá Muyideen padà sínú Islam bóyá ti ẹ̀jẹ̀ mùsùlùmí tẹ́lẹ̀ kò yé mi bí ìṣe mùsùlùmí tẹ́lẹ̀ kò yé mi nígbà tó dá padà ṣe bóyá kẹ́ ẹ play ìtí Islam kọ́ wa ni ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni ká
kẹ́ẹ̀dẹ̀ súnmọ́ Àgbàlá Gabriel kẹ́yìn play maturity kẹ́ẹ̀ play wisdom kẹ́ẹ̀ play peace kẹ́ẹ̀ lọ bá Àgbàlá Gabriel ọmọ yìí dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kò kú sọ́dọ̀ rẹ ìwọ Àgbàlá Gabriel kí ló lè fi ràn lọ́wọ́ kí ló lè fi ṣàánú ẹ̀ gẹ́gẹ́ bí ìṣe tá a mọ̀ pẹ̀lú ẹ wá ń fi kóòtù ẹ fi lọ́ọ̀yà ẹ fi alẹ̀múlóore kí lẹ́tọ̀ Muyideen ti bẹ lọ́wọ́ Àgbàlá Gabriel ẹ bóde àbáfọ́ náà sọ mo fẹ́ mọ ẹ̀tọ́ Muyideen ti bẹ lọ́wọ́ Àgbàlá Gabriel kí ni ẹ̀tọ́ Muyideen ti bẹ lọ́wọ́ Àgbàlá Gabriel lọ́ọ̀yà tẹ́ bá fẹ́ lọ rojọ́ fún nígbà tí ìṣe pé lọ́ọ̀yà yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ àfi tó bá fẹ́ gbowó lọ́wọ́ yín láàrin gbogbo ayé Àgbàlá Gabriel ló ń fẹ́ kọ́lé fún Muyideen wọ́n dẹ̀ dá owó fún ó dẹ̀ kọ́lé fún controversy ṣẹlẹ̀ láàrin wọn kì í ṣe pé Àgbàlá Gabriel ò pírísẹ́ǹtì ilé fún Àgbàlá Gabriel pírísẹ́ǹtì ìwé ilé rẹ̀ fún ó dẹ̀ sáìn ẹ̀tọ́ wo tó lẹ̀ tọ́ Muyideen tí bẹ lọ́wọ́ Àgbàlá Gabriel ìkànnì wàláì ìkànnì wàláì tàlẹ́ ìkànnì afáfọlọ́sọ ìkànnì yìí o ẹ fẹ́ bà ayé Muyideen nìjẹ́ ni o kí ni bàbá Kọ́lé Olóòtú sọ bàbá yìí sọ pé wọ́n ní Muyideen bẹ̀rẹ̀ 5 million ó ti padà dòótọ́ òun náà ti fẹnu ara rẹ̀ sọ. Fàkísí àlásálíkà èyí dọ́dọ̀ yín ó fi Ọlọ́run búra kó wọ́n bẹ̀rẹ̀ 5 million àṣírí padà tú èyí dọ́dọ̀ yín ó ní bàbá Kọ́lé Olóòtú ń gbowó lọ́wọ́ Àgbàlá Gabriel àṣírí padà tú ta ni ọ̀wá mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tí ń sọ láti yẹjọ́ irọ́ ní pa mọ́ Àgbàlá Gabriel. Ṣé wọ́n ní ká fagídí wọ́ọ̀yì sínú Ìsìlámù ni? Ṣé wọ́n ní afagídí wọ́ọ̀yì sínú Ìsìlámù ni? Ẹ̀sìn Ìsìlámù wọ́n ní ká kó ẹni tí ó máa fi ìgbẹ́ fọ́tò wọ́bẹ. Dínú Salam, dínú àfíyà ní ẹ̀sìn Ìsìlámù náà. Alùsùnà mélòó lọ́jáde tó sọ̀pọ̀tì àbáfọ́lọ́sọ. Àwọn alùsùnà ò ní rìn ní òdòtí. Wọ́n ní ìrà tí ọ̀dọ́ mọ́ nù wọ́n èso lóòrùn ẹjọ́ tí ò ní fẹ́ fọwọ́ wọn ní dá sí ẹjọ́ rádaràdá ẹ̀yin ẹgbẹ́ ohun tá a bá fọlọ́sọ sọ sọ nígbà tó bá ti kò ní dá fẹ́ ẹni tó bá ní kẹ́ ẹ mẹ́gbẹ́ ọ̀rọ̀ yìí lọ sí kóòtù kò ní dá fún ọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel ẹ bá ní ẹ mẹ́gbẹ́ lọ kóòtù ká yẹ. Èyí ló ń fẹ́ kọ́lé fún yẹn ó dẹ̀ bá kọ́lé gbogbo ayé rí bó ṣe bá gẹ́ẹ̀tì ilẹ̀ ó fi hàn gbogbo ayé kí ló dé tí Muyideen ọ̀sọ́ ẹkú wọn fẹ́ ilé síbẹ̀ yẹn ó bá kọ́lé lọ kí ló dé ọ̀sọ́ ẹkú wọn fẹ́ ọkànlé gbogbo ayé rí ọ̀rálé gbogbo ayé rí ọ̀rọ̀ dẹ̀ di wàhálà Àgbàlá Gabriel kó ìwé ilé rẹ̀ fún ọdẹ sáì Muyideen náà sáì kí ni ẹ̀tọ́ Muyideen tí ń bẹ lọ́wọ́ Àgbàlá Gabriel àfàfọlọ́sọ challenges mo challenge àfàfọlọ́sọ ẹ wá sọ fáyé ìtọ́jẹ́ ẹ̀tọ́ Muyideen tí ń bẹ lọ́wọ́ Àgbàlá Gabriel mo fẹ́ gbọ́ èmi fẹ́ gbọ́ ẹ̀tọ́ Muyideen tí ń bẹ lọ́wọ́ Àgbàlá Gabriel ẹ wá sọ fáyé lẹ́yìn tó ti fa ilé ẹ̀ lé lọ gbogbo ayé dẹ̀ ni ó kówó ilé rẹ̀ fún ọ̀dẹ̀ ti kó fún. wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ eléyìí ní sojú rẹ̀ pẹ̀lú foundation ni. ẹ̀bí bẹ́nu ààrẹ bẹ́nu ẹ̀bí. nígbà Muyideen fẹ́ ṣèyàwó Àgbàlá Gabriel sọ fáyé pọ́ fẹ́ ṣèyàwó. Mr. Kehinde Àgbàlá Gabriel ọ̀rọ̀ odidi màálù ṣé wọ́n ní wọn jẹ màálù ìjọ wedding ni kílẹ̀ tú ẹ̀. ìyàwó tí ẹni fẹ́ fún ṣé Muyideen ní òríyàwó ni kílẹ̀ tọ́ Muyideen ti bẹ lọ́wọ́ Àgbàlá Gabriel. ẹ bóde ẹ wá sọ fáyé
ìtí lọ́ọ̀yà yìí gẹ́gẹ́ ó tiẹ̀ kọ́ mo fẹ́ kẹ́ ẹ wí ọ̀rọ̀ táyé kẹ́ ẹ fẹ́ gọ̀kún kẹ́ ẹ fi jàrí ọgbẹ́ ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ fi ẹ̀gọ̀ kún kẹ́ ẹ fi jàrí ọgbẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí náà ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí ọ̀rọ̀ akírun kọ́ lélẹ́yìí ọ̀rọ̀ àgbàwẹ̀ kọ́ lélẹ́yìí ọ̀rọ̀ human rights ni ẹ̀sìn Islam ò fààyè ká sí ti ara wa kalẹ̀ ẹ̀sìn Islam ò fààyè ká bara wa nínú jẹ́ ẹ̀sìn Islam gan ni ẹni tí bá ti di ọmọ ìyá rẹ̀ ẹran ọmọ ìyá rẹ̀ láàyè Olúwa ló wò ní síjú rẹ̀ wò. ẹ jọ̀ọ́ kí ni bàbá Kọ́lá Olóòtú ṣe ẹ wá gbọ́ 1 million Muyideen náà wá gbọ́dọ̀ human rights ọwọ́ lòun béèrè fún 5 million òun lòun sẹ́ẹ̀dì account ó ní bọ̀dá òun dákú kí bọ̀dá rí ọ dákú kọ́ mọ́ jì mọ́. ta ní lé bọ̀dá rẹ ti fi ń sáàkì ta ní ń wá ti fi ń sáàkì ó ní bọ̀dá rẹ dákú kọ́ dákú pátápátá kọ́ mọ́ jì mọ́. ẹlẹ́pẹ́ nígbà rẹ̀ kọ̀ wọlé àbòsí tẹ́ ẹ ṣe lọ́jọ́ ń bò yín mọ́lẹ̀ ṣebí wọ́n ní wọ́n mímí kì ẹni ìwọ Muyideen ṣebí wọ́n ní wọ́n mímí kì ẹni àbáfọ́ náà sọ ṣebí ọmọ kéwù rẹ ní wọ́n mímí kì wọn ni fọlọ́sọ wa bóde ọlọ́run àfa aláyọnusọ sórí pàwọ̀ ẹ̀sán aláyọnusọ báyìí ìwọ gẹ́gẹ́ ló ní sọkúsọ. ọ̀rọ̀ tó yẹ ká fẹ́ gọ̀kún ká pe àwọn àfa àgbààgbà nílẹ̀ Ìbàdàn àmọ́ kò jẹ́ pé gbogbo àwọn àfa àgbà ilẹ̀ Ìbàdàn ilẹ̀ ti rí wọn bí ìgbà pé wọn ò ní ẹ̀sìn ẹ ti fojú kéré wọn bàbá mi àgbà Sheikh Alhaji Muyideen Ajani Bello anakumullah oníwàásí àgbáyé worldwide bàbá ń bẹ nìbàdàn. Kéde náà yóò máa wò di ìyá ló máa sá bàbá mi àgbà Sheikh Alhaji Muhammadu Taofeek akéwùgbà gold ọmọ akéwùgbàrú bàbá àlùbáríkà bàbá àdùnnú bàbá ń bẹ nìbàdàn. àwọn àgbààgbà tó yẹ ká ẹ fọ̀rọ̀ hàn àbẹ́yìn náà rò pé ẹ rò pé ẹ lè fi Muyideen lòdù ó dẹ̀ padà sọ yín dẹ lẹ́sìn kọ́rẹ́ ẹ̀ fi tàwọn aṣáájú ṣe. ẹ rí i pé wọ́n sá ìwé ilé rẹ̀ wọ́n dẹ̀ gbé ìwé ilé fún un ẹ̀tọ́ wo lẹ̀tọ́ rẹ̀ ti ń bẹ lọ́dọ̀ Àgbàlá Gabriel. ẹ wá ń fi lọ ẹni tó bá ní kí ẹ má gbé kéèsì Muyideen àti Àgbàlá Gabriel lọ kóòtù kò ní dá fóńtọ̀n káyé kí ló dé. kí ni bàbá Kọ́lá Olóòtú sọ tá a torí ẹ̀ mú ọ lóhùn. torí pé bàbá Kọ́lá Olóòtú wá sọ pé ẹni tó bá wọn ṣèwádìí ẹni tó ní nọ́mbà àtàkájà wọn fún 1 million. Muyideen tó bá lọ di ẹrù orí ẹ mú ọlọ́mọdé owó kò fẹ́ lọ sẹ́wọ̀n. Nàìjíríà ọmọ dàbí ti tẹ́lẹ̀ mọ́ ẹ̀ bí ẹ bá ṣe mẹ́nẹ̀mẹ́nẹ̀ yóò bá rẹ̀ ń kóòtù. ẹ̀yin tẹ́ ẹ wà lórí ẹ̀bí tẹ́ ẹ wà lórí irọ́ tí irọ́ ayé dẹ̀ ń já lójú ẹsẹ̀ ẹ tún wá ń fi kóòtù ẹ ń fi lọ́ọ̀yà halẹ̀ mẹ́nu tó wà lórí òdodo. ẹjọ́ kí ló kan ní ẹjọ́ pẹ̀lú mùsùlùmí àti kìrìsìtẹ́nì kí ló kan ní ẹjọ́ kò sí tọ́kẹ̀jọba gbogbo wa pátá lọ́mọ ìjọba mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe orí ilé Ọlọ́run la wà abẹ́ ẹsẹ̀mọ̀ Ọlọ́run la wà kò sí tọ́kẹ̀ ìjọba pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn nígbà tá a bá ti ṣe burúkú fúnra wa ṣé ní ilé ẹjọ́ sọ pé àwọn ọ̀bẹ ti jẹ́ kírísítẹ́nì ni àbí ilé ẹjọ́ sọ pé mùsùlùmí nìkan ló right àbí ilé ẹjọ́ sọ pé ọmọ ti jẹ́ ṣẹṣẹ bẹ́ẹ̀ bá ń kọrin tí ọba dùn sí òní fetí ara ẹ̀ gbọ́ ni látẹ́gì fìlà sábàbá ní kàlámì wàwá kìtàwù wàlí káìfà wàlí kámú wàlí màkánì yẹ kìrù
èyí bá pè é mùsùlùmí kọ́ máa bú mi kò kàn mí ìsìláàmù tèmi ọ̀pápọ̀ mọ́ tiẹ̀ tí ọ̀pápọ̀ mọ́ tèmi. àwọn bàbá wa tí wọ́n kọ́ gbé ìsìláàmù ìgẹ̀dẹ̀ ìfẹ́ ni wọ́n tẹ́lẹ̀ tó bá jẹ́ pé wèrè tẹ́yìn mú sun ẹnu tọ́pọ̀lọpọ̀ àfáàmì ń dẹ́wò káàkiri ayé nìsín ni wọ́n bá bẹ̀rẹ̀ ìsìláàmù sẹ́rẹ̀ ẹnì kẹ̀kẹ́ bẹ̀ ní ẹnì kẹ́kẹ́ ò ní báyìí ṣe. báyìí lẹ́yìn yá wọná tọ̀hún yá wọná tẹ̀yìn yá wọná kùránì dẹ̀ ní èdè ò fìlẹ̀ ìsìláàmì bìlì ìkìmọ̀ wà mọ́ ìsàtúní àsànà ẹbí sùúrù àti wáàsì tó dáa ẹ pìyàn sójú ọ̀nà ọlọ́run. àbábọ̀ náà sọ ẹ wá gbọ́ ọ̀rọ̀ yóò ẹ jẹ́ ń dára sí èmi gẹ́ lo gọ́ọ̀bù lálẹ́ yìí. ẹ wá gbọ́rọ̀ yóò wàrúwìyà ní ibùdó Abbas radiyallahu anhuma wọ́n gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ ọmọ Abbas ọlọ́run kọjọ kọba nìkan anna nabiyya sallallahu alayhi wa sallam jalasa yawm jumu'ati fi sili Kaaba ma'a siyabi anabi wa Muhammad tí kí àtọ̀nà ọlọ́run bẹ́ fún ó jókòó lábẹ́ igi kan lábẹ́ bòójì kan ní Mẹ́kà ní Kaaba lọ́jọ́ kan fàkọ́ọ̀là ẹ bá mi sí àpúrógẹ́mù ẹ má bá mi láìkì ẹ̀ Ànábì wa sọ báyìí pé wàlẹ́dì nẹ́fùsì bìyàdì ana ubirukum bí aṣírátì mi ní ummati la yansurullahu ilayhim bi rahmati yawmal qiyamah. Ànábì ní ẹ̀yin èèyàn mo fẹ́ dákọ àwọn mẹ́wàá kan ẹ máa gbọ́ o àwọn mẹ́wàá kan tó jẹ́ pé tó bá dijọ́ gbèndé àlìkíámọ̀ Olúwa lòun ò ní síjú kẹ́hìn wò wọ́n. àwọn mẹ́wàá tọ́lọ̀ lòun ò ní dojú kẹ́hìn bò tó jẹ́ pé ojú ìnira ni wọ́n máa fi wò wọ́n. kò pàmẹ́nẹ́ǹtì ẹ̀ pé mùsùlùmí o àbí kìrìsìtẹ́nì o gbogbo wọn tó bá ti jí ọmọ nìyẹn. àwọn mẹ́wàá náà lòun ò ní síjú kẹ́hìn wò wọ́n. ẹ máa wá gbọ́ o. ilà àyà túbà Olúwa ní àfi tí ẹ bá túbà tí wọ́n ronú kúwàdà kún tó kú fasakata nasa jamiya nígbà tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó wí eléyìí gbogbo àwọn èèyàn bá dáká ara wọn balẹ̀ ogun dé o. Ànábì ní àwọn mẹ́wàá kan bẹ tó bá dijọ́ gbèdé àlìkẹ́mọ̀ wọn à ní rí ojú rere Ọlọ́run. àwọn mẹ́wàá tí wọn ò ní máa ka àwọn mẹ́wàá mo fẹ́ kẹ́ ẹ súnmọ́ ẹ bá mi sí àpúrógámù yìí. Faqala Ibn Abbas ọmọ Abbas wa ni ya Rasulullah fida'uka ummi wa abi man awlai. ọmọ Abbas ní ìrí Ànábì mo fi ìyá mi àti bàbá mi bì ọ́ àwọn mẹ́wàá yẹn jọ sọ́kò jí àgbọ̀ ètò bá jẹ́ ti wá ń bẹ̀ ká tètè tọrọ àforíjì ẹ máa gbọ́ o. Faqala Rasulullah sallallahu alayhi wa sallam àwọnù Ànábì ní àkọ́kọ́ inú àwọn mẹ́wàá tọ́lọ̀ ní òun ò ní síjú kẹ́hìn o ìmáàmù Sálímù ó ní ìmáàmù tí ń ṣàbòsí àáfàá tí ń ṣàbòsí pásítọ̀ tí ń ṣàbòsí pọlitíṣà tí ń ṣàbòsí chairman tí ń ṣàbòsí gbogbo aṣáájú tó bá ti jí alábòsí Olúwa ní tó bá dijọ́ gbèǹde òun ò ní síjú kẹ́hìn wọn. ẹ bá ṣe lẹ́ni ó ní torí pé kí ni ò lè á ní ìmáàmù Sálímù báyìí wọ àìrátàwù bí dúnìyà torí pé gbogbo lídà tó bá ti jí alábòsí ó ti ta ọ̀run rẹ̀ ó ti fi ra ayé. ẹni ọba ṣàbòsí inú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ó tó ti ta ọ̀run ẹ̀ ó ti fi ra ayé wasted láyé ọ̀run gan ní pàtàkì ẹni. wàsáàni ẹlẹ́ẹ̀kejì àlìwáládù akúniwálìdè ọmọ tó yapọ̀ òbí ẹ̀ Muideen
sọ gbàgbé pé 250,000 ni wọ́n fi béèrè àdúrà pé kí yàrá ó ṣe fún ọ. Akuni walide falaye kibalu lọ́wọ́ asanẹ́tù wala atọ́ka alifa rọ̀kàbáàtì fi kulli yawmi min waladi Ismail. Ànábì ní ọmọ tó bá ti yapò òbí ẹ̀ ìbá jẹ́ mùsùlùmí ìbá jẹ́ kìrìsìtẹ́nì ìbá jẹ́ oníṣẹ̀ṣe tó bá ti yapò òbí ẹ̀ tó bá ń fi ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún èèyàn tí ń rà wọn padà kú olóku ẹrú inú ọmọ Ànábì Ismaila Olúwa ní òní rójú rí òun àfi tó bá lọ túbá lọ́dọ̀ yẹ. Ó di méjì wasalisu ẹlẹ́ẹ̀kẹta anamamu bẹ́ẹ̀ni rìjáde wọn nísàì ẹni ọba jí olófòfó ọgbọ́tẹnu eku fẹ́ yẹ láàrin ọkùnrin àtobìnrin liade na mama yakulu luwoma nasi ayan torí pé tí bá ń ṣòfófó ẹran ọmọ ìyá rẹ ló ń jẹ láàyè yẹn ẹran ọmọ ìyá ló ń jẹ láàyè ń ó di mélòó sáwọn èèyàn wà pẹ̀lú mi báyìí àjọ ó di mélòó mo fẹ́ rí topic ó di mẹ́ta ó kéré tó mo fẹ́ káwọn èèyàn mẹ́ta mẹ́rin kábà mi kọ 3 ó di mẹ́ta. Mo retí comment ó di mẹ́ta ẹjọ́ ẹ bá mi kọ 3 kí n lè mọ̀ pé wà pẹ̀lú mi kí ló fẹ́ kí ni bẹ́ẹ̀ Islam ò kọ́ wa lábòsí Islam ò kọ́ wa níyẹ̀jẹ̀ ìdájọ́ ẹ̀sìn ọ̀tọ̀ ìdájọ́ yẹ̀dí ọ̀tọ̀ àwọn ará ìsáyìn pásítọ̀ ti ń bẹ ìsáyìn náà tí ó ti mọ ní pásítọ̀ tó lu ẹlẹ́yà òun di ẹlẹ́yà kìíní òun di ẹlẹ́yà kejì ó tún sí àfáà léṣe ṣé kó wá lọ bẹ́ẹ̀ ni káwa máa para wa dànù nílùú tó lọ́ba tó níjòyè. ọ̀rọ̀ náà wá ní nàmọ́ yá kùlú nà fi ibùtú ní náírà wọ́n sàyè síláwọ́ nà sáyìrà àwọn tí ń jẹ dúkìá onídúkìá iná ni wọ́n ń jẹ sínú ara wọn wọ́n dẹ̀ wọnú náà sáyìrà. wàrọ́bìù àlẹ́ ákìlù àmúwálà yàtàmà súlímọ̀ ìkárí ni àwọn tí wọ́n ń jẹ owó ọmọ òrukàn ní tàbọ̀sí. ẹlẹ́ẹ̀karùn-ún Saidi Suri kàánẹ̀mọ̀ kọ́tàlà nẹ̀fùsáwù wákọ̀tàlà mọ́ ṣàyídà láwù wákọ̀tàlà kọ́ọ̀dì wà Saidi Suri yàgàrójù lìsánàwù yawmal qiyamati kàlìkàlìbì ẹni tí ń jẹ́rìí rọ́ àfáwọn bọ́nà sọ ọ̀rọ̀ rẹ̀ o Ànábì ní gbogbo ẹni tí ń jẹ́rìí rọ́ ẹni tí ń búra lórí irọ́ èyàn pé wà láìta láìpé wọ́n mímí ìkìhun ni ó bóde ó padà jẹ́wọ́ kí ni sẹ̀rí ìsìlámù kọ́ wa Saidi Suri Ànábì ní ẹni tí bá ń jẹ́rìí irọ́ ó dàbí ẹni tó parẹ́ ó tún pa ẹni tó jẹ́rìí fún ó tún wá pa adájọ́ tí ó dájọ́ lórí ẹ̀ Ànábì wá ní ẹni tí bá ti ń jẹ́rìí irọ́ tó bá dijọ́ gbẹ̀dẹ àlìkẹ́mọ̀ àwọn rẹ̀ ọyọ lọ̀lọ̀lọ̀ bí ara ajá márùn-ún ẹ jẹ́ kí n wí kan sí kí n dá dúró torí ọjọ́ ti lọ wàkámẹ́sùn ẹlẹ́ẹ̀kẹfà la ilaha illallah oni saribul amri lianna saribul amri كأنما قتل أمه وأباه وقتل 60 نبيا أو كما جمع أمه في بطن كعبة في رمضان. ìkẹfà ní ọ̀mùtí ó dàbí ẹni tó pa bàbá ẹ̀ tó pa yẹ tó tún wá pa 100 èèyàn ó tún pa 100 nínú àwọn ànábì Ọlọ́run ó tún pa àpapọ̀ ogun àwọn ẹjọ́ ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó tún bá yẹ sùn nínú Ramadan ní Kaaba
àbáwọn fọlọ́ sọ ọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹ̀ ló yé yìí kí láà máa ṣàbòsí sí ẹ wá ní ẹ̀tọ́ rẹ̀ ẹ̀tọ́ wo lẹ̀tọ́ Muyideen ti mẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel kí ni bàbá wa ti bàbá wa kọ́lọ́ olóòtúnú ọ̀rọ̀ yìí aṣọ tí Muyideen ń wọ̀ sínú ọgbà Àgbàlá Gabriel ló ti kó kúrò ní ṣebẹ́ nìkan ló fowó ẹlẹ́ tí wọ́n fi rà fún ṣebí ẹnìkan ló fowó rẹ̀ ẹlẹ́ tí wọ́n fi rà fún mo ti sọ solúsàn fún yín lórí ọ̀rọ̀ Muyideen ẹjọ́ máa bá ní láìkì sọ yìí solúsàn ní pé kí ni o mo ní bẹ́ẹ̀ ṣe wẹ̀ sí Islam alhamdulilayi alhamdulilayi ẹ wá mú lẹ́yìn ẹ̀dọ̀ mú bí Àgbàlá Gabriel bí ìyá rẹ̀ ṣe ṣàdúà fún t'Àgbàlá Gabriel náà ṣàdúà fún kẹ́ẹ̀dẹ̀ pẹ́ẹ̀tì Àgbàlá Gabriel kí la fẹ́ ṣe táyé ọmọkùnrin òfin ní parẹ́ àmọ́ wà Musa lẹ́dí rọ̀báhù jìbìrì ìlú káfírú wà Musa lẹ́dí rọ̀báhù fìríyà ọ̀nà múrísẹ́lú ẹ̀kọ́ ti wà ní ọ̀rọ̀ Ọlọ́run Musa ọjọ́ kìíní àná tádébí wa Jìbìrìlù wò ọkọ̀ tọ́lọ́run ni Musa ti kèfèrí wò lọ́dọ̀ rí Ọlọ́run Musa ti kèfèrí wò lọ́dọ̀ rí Ọlọ́run Musa ti kìíní ti kèfèrí wò lọ́dọ̀ rí Ọlọ́run torí náà ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn Muyideen ò ní ẹ̀tọ́ kankan lọ́dọ̀ Àgbàlá Gabriel mọ̀dẹ̀sẹ̀ fún pé ẹ má gbàgbé pé kóòtù ẹ̀dùn lọ́wọ́ àtìyàwó ẹ̀ ṣe ọ̀rọ̀ tó yẹ ká ẹ fẹ́ gbọ́ járí ẹ̀ ẹ wá yẹ fatafata bàbá Kọ́lá Olóòtú ọyọ pé Muyideen kó fún 1 million owó kíni owó wo ni bàbá yẹn jẹ́ torí pé ẹ wá gbọ́ pé bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà ètí ẹ̀rọ tí ó kó yé bàbá torí pé ẹ gbọ́ pé wọ́n lè ń bá báwọn ọmọ ẹ tó ní nọ́mbà àtàkáàtì nọ́mbà àwọn òfin 1 million ẹ jẹ́ ká ṣe rere ọmọ aráyé ọ̀run ò dàbí ọjà màdéwéré bí bá lọ́la tó wúrọ̀ màdé lálẹ́ àfọwọ́fọ́ náà sọ àfáàdẹ̀ ní Islam dẹ̀ yé díẹ̀ torí pé wà kúlù fọ́ọ̀kà sí ilé àlè ibi ọba yí ẹnìkan mọ́ ibi tẹnìkan bá pín sí tẹlẹmí ti bẹ̀rẹ̀ ṣé ìtẹ̀sẹ̀ ṣé bí Islam ṣe kọ́ wa rèé ṣé bí sẹ̀rí àṣẹ kọ́ wa rèé èèyàn parọ́ ẹni ebi rọ́ọ̀kẹ́ sí méjì náà ni inú adúrú 100 ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ wo 100 tí Muyideen sọ tọ́jú ọ̀rọ̀ ọjọ́ t'Àgbàlá Gabriel kọ́kọ́ rí ṣe bẹ́ẹ̀ gbọ́ pé Muyideen ni kí ló tẹ̀ lọ gbà lọ́wọ́ ẹ̀ kẹ́ ẹ sọ pé ọmọ ìyá ayé kẹrè ẹ fẹ́ tọ́jú ẹ̀ ẹ fẹ́ kọ́ ọmọ ọ̀bọ̀ ní Islam ẹ fẹ́ ṣàánú ẹ̀ ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run takùlá kàtúkàtì wala tamutuna illa wa antum muslimun ìtumọ̀ mùsùlùmí ká jẹ́ ẹni tí ó láàánú ọmọlàkejì tí bẹ̀rù Ọlọ́run jókòó lẹ́nu ẹ̀ Olúwa ní akramakum indallahi atqakum èèyàn tó jẹ́ èèyàn pàtàkì wájú Ọlọ́run tó bá bẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ mi ò lópin àbáwọn afọ́nà sọ sẹ́sọ̀ tọrọ ẹ ti lulẹ̀ kóòtù tẹ bá ń gbàgbàlá ló èso ẹ ti ẹ̀bọ́dé ní ẹ̀sọ́ fáyé ní pé ọ̀dà Muyideen ni o ẹ̀tọ́ tó ní lọ́dún Àgbàlá Gabriel tẹ̀ fẹ́ bá bẹ̀rẹ̀ ẹjí àgbọ̀ ẹ wí jáde ká gbọ́ àìmọye ọmọ kìrìsìtẹ́nì tó ti dẹ́lẹ́ à àìmọye ọmọ kìrìsìtẹ́nì tó ti dà fágbà àìmọye ẹni tí ń gbégún tó padà kú sí di Kùránì tó wé láwà ní kú tó jọkọ ẹlí àkú inú iṣẹ́ táwọn àfa wa ṣe tí ọ̀dẹ̀ mú jà dání tí ò mú wàhálà dání. Babalágbàájì lolúwa fi rán Babalágbàájì lolúwa fi rán
kẹwù tẹ́ dá lékè rálì jẹ́ náà wọ́ babalágbàájì lolúwa fi rán kẹwù tẹ́ dá lékè rálì jẹ́ náà wọ́ ọ̀rọ̀ kẹ́ẹ̀kọ́ọ̀kọ́ ṣé wọ́n fi déhùn sàdúrà ní àbí ẹbíṣẹ́ wọ́n fi sọ́ọ́ níbù béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run kẹ́ẹ̀kọ́ ṣe ọ̀rọ̀ sẹ̀ríà nìyẹn ni àníkádọ́lọ́ mọ̀ bẹ́yẹ bá mọ iná àtẹ̀ná tí ọba mọ̀ ju Fátíà lọ kí mọ́nì rí ó tóbi ju ń tọ́mọ̀ lọ torí náà bàbá wa Kọ́lé Olóòtú kò sí ń tọ́kàn wọn bí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tẹ́ fẹ́ mọ́ áàṣì mọ́ bàbá Kọ́lé Olóòtú sí ṣebí náà lọ lọ́rọ̀ ti bóde yìí tó ti lọ wí gbàgede pé òótọ́ ni òun sẹ́ndì àkáǹtì òun dẹ̀ béèrè 5 million ibo lẹ tún fẹ́ gbà afáfọ́nà sọ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kí gbogbo ayé ọmọ kí ni ẹ̀tọ́ Muyideen lọ́dún Àgbàlá Gabriel ọ̀rọ̀ mi ò lópin salamu aleykum. ní kiri ni wọ́n bí mi sí ọ bàbá tí wọ́n pẹ́ pẹ̀lú wọn lónìí lẹ̀ bàbá tí wọ́n pẹ́ pẹ̀lú wọn lónìí lẹ̀ o ní kiri o ní kiri ni wọ́n bí mi orúkọ mi ò yí padà Abdulwasi Ahmed Al-Ghazali lẹ́kẹ̀ẹ́ kó máa dùn Fakarul Ulama Ìrẹ̀wọlé Ìṣọ̀kan àpòmù ìkírè kò yí akéwèjà gbogbo Suratul Mu'min Ìrẹ̀wọlé ọmọ bíbí ìlú Ìkirè ni mí èmi ni ẹwú níwìn rí ẹwú filé ẹ̀mí fọ́nà ẹ̀ní ẹwú tí ò ní fàbùjá Ìkirè ọmọ ẹnì kọ̀ọ̀kan sálámù aleykum rahmatulahi ta'ala baraka gbogbo ẹ̀yin aláàánú Islam gbogbo ẹ̀yin aláàánú nù mùsùlùmí inú kìrìsìtẹ́nì káàkiri àgbáláyé àánú ò ní fẹ̀yìn náà sílẹ̀ la hawla wala quwwata illa billahi aliyyil azim.